báyìí ná bọ́dà ní ìsìn báyìí nísìn bá ti sọ nísìn pé ìtàn àfa àgbà dàrú nísìn ara àwọn mùnáfíkì yóò máa bínú o wọ́n dọ̀tí àfa àgbà ṣé ìtàn dàrú ká sọ òdodo ọ̀rọ̀ fúnra wa ká bára sọ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ ṣé ìtàn yóò dàrú nísìn. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Ìtàn àlùfáà àgbà ti dàrú, ìtàn àfáà àgbà ó ti dàrú, mùnáfíkì sì ni ọ́ ṣàtúnṣe kankan torí wípé ní tọba lọ́ọ̀ ní sọ̀rọ̀ àwọn èèyàn wọ́n sì wá láyàn lẹ́nu pé dandan ọ sọ̀rọ̀ níṣẹ́. So àfáà kan ni mo rí tó jáde ó lóun fẹ́ ṣàtúnṣe ó pe mẹ́sẹ̀gì sí Markazi àti Àdàbí so ọ wá ní Sheikh Adam fàríwá ni wọ́n Sheikh Kamaldeen fàríwá ni wọ́n à ń fasọ yìí wọ́n ya à ń ṣe bá à ń ṣàwo àwọn ọmọ ìsìn báyìí àlẹ́kọ̀ọ́ kílẹ̀ à ń ṣe dandan fún báwọn mo wá rí pé mùnáfíkì láfa yẹn sẹ́rí in ti ń da yẹ́rú ara wọn ti ń da yẹ́rú lẹ́yìn wọn ẹ dákun gbogbo jàmáà tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ ká ní ìsọ́ ká ṣe déédéé ẹ bá ń dájọ́ yìí kò sí ọmọ kéwú tó ya alágbàkó lórí burúkú tó tó àwọn Markazi mi tí wọ́n ya ọmọ kéwú òfò sáfà wọn sílé àfà wọn àbínú tálẹ́rí tí ń ṣe mùnáfíkì lọ́dọ̀ Àdàbí tálẹ́rí tí ń ṣe mùnáfíkì lọ́dọ̀ àwọn bàbá wa Sùmúrà Lágbàjì mùnáfíkì orí burúkú yìí láfi ṣe títí táàfin da bàbá Muhammad Islam táàfin ba lẹ́gẹ̀ẹ́sì Sheikh Adam jẹ́ àwọn alámọ̀ tó àṣìlẹ̀ mùnáfíkì báyìí tọ́rọ̀ bá ti wá ṣẹlẹ̀ wọ́n wà jáde wọ́n àlọ́ bá sọ káwọn fẹ́ ṣàtúnṣe wọ́n àlọ́ bá ṣàtúnṣe wọ̀ ọ̀fẹ́ dá ń bí ọ̀fẹ́ dá lọ́hùn gbogbo ẹ̀yin Markazi àbùkù àtẹ̀tẹ̀ ní padà ń gbẹ̀yìn rẹ̀ torí wípé ní ẹ̀ tẹ̀lé Al-Qur'an gangan Al-Qur'an sọ wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa idha qultum fa'dilu walau kana za qurba bọ́rọ̀ bá ti délẹ̀ Al-Qur'an ní ẹ ṣe déédé ẹ wá ṣe déédé ẹ wá lọ bọ́ sáré bẹ́ẹ̀ ṣàtúnṣe àwa tá a wá jáde táwa ń dìfẹ́ǹdì ilé àfa wa pé ẹ má dọ̀tí ilé àfa wa ẹ má yẹ̀yẹ́ Sheikh Adam àwọn alẹ́tùn wa máa bú orí ti dàrú tẹ́lẹ̀ wọn pé mùnáfíkì ni bọ́dà ìwà lé ọ̀rọ̀ mẹ́ta sí i tẹ́sí mọ̀ pé ní àwọn àfáà tí wọ́n ń jáde yẹn tẹ́sí gẹ́gẹ́ wà lẹ́ Sheikh Adam táyọ̀ ṣe ìwọ́lọ́ ìṣẹ̀tọ́ fún wa pé fáàdì Sheikh Adam jẹ́ fún wa nílọrin àti gbogbo ilẹ̀ Yorùbá ìwọ́lọ́ ìṣẹ̀tọ́ fún wa pé Sheikh Kamaldeen fáàdì wọn jẹ́ fún wa nílọrin àti nílẹ̀ Yorùbá ìwọ́lọ́ ìṣẹ̀tọ́ fún wa àti mọ̀ tẹ́lẹ̀ but ẹ jẹ́ ká panupọ̀ ká bá aláburú wí ká bá ẹni tí ń da nǹkan rú ẹ jẹ́ ká panupọ̀ kájọ bá wí ẹ fẹ́ dá mbẹ̀rún ẹ fẹ́ dá mi báyìí àwọn àgbàgbà Markazi ń dọ́ báyìí wọn jẹ́nu bọ́dà nísìnyí ọ̀rọ̀ ẹnìkan tó Sheikh Adam bí ẹnìkan tó bí ta ló bẹ̀rẹ̀ rẹ̀ ṣé káwọ̀ gbẹnu tì bí ẹ̀yin mùnáfíkì Markazi ẹ̀yin àgbàlagbà àti àwọn ọ̀dọ́ tẹ́tí tẹ́rẹ́ni tó gbé mùnáfíkì ti báyé wọn jẹ́ bí wọ́n ṣe gbẹnu tì bí ìdí ìbọn tí wọ́n ń bọ́ sọ lára Sheikh Adam ṣé ìgbìjà Sheikh Adam yìí káwa náà gbẹnu tì bí tiyín kí wọ́n máa bọ́ sọ lára Sheikh Adam àwọn onígbò náà kí wọ́n bọ́ sọ lára Sheikh Adam ìtàn bàbá ó sì dàrú bí ìtàn àfáà bá ṣe dàrú ìtàn Sheikh Adam ò dàrú rárá adúpẹ́ fún Sheikh wa Jakmal Adamola yasa wàdà wàlátàwù bàbá mú tan Sheikh Adam wà lánàá lẹ́kùnrẹ́rẹ́ fún wa wọn náà lọ gbọ́ kò dàrú rárá gbogbo ẹ̀ bàbá dọkumẹ́ntì gbogbo ẹ̀ ó wà documented ṣé gbogbo àwọn tí wọ́n lọ mú ìtàn àfáà àgbà nísìnyí báyìí ṣé kò ti dàrú gbogbo àwọn akẹ́dá àwọn alákadá ìwọ àfáà tó ń sọ̀rọ̀ yẹn gan náà nísìnyí tó sọ wípé yẹn wọ́n ń tàbùkù Sheikh Kamaldeen wọ́n ń tàbùkù Sheikh Adam tẹ̀lé náà kéwù kan bẹ tí Sheikh Adam tí Sheikh Kamaldeen ní ọmọ èmi ní lọ́gbọ́n tàkù ọ̀rọ̀ sí báwọn sọ́ra rẹ̀ wà fáwọn ọkọ̀ àbùkù èmi kọ́ mọ sọ Sheikh Adam ni wọ́n sọ o Sheikh Adam ni wọ́n sọ o torí pé ní gbà Sheikh Adam kọ́ wọn lé wọ́n dé Ògbómọ̀ṣọ́ wọ́n ní àṣẹ Alhaji Adamu mọ̀ pé anabi kiri Abraham bin Awfi wọ́n dé lọrin anabi mọ̀ pé Sheikh Adam mọ̀ pé anabi kiri Abraham bin Awfi wọ́n dé Òṣogbo lọ́gbọ̀ tí bàbá lọ sọ sí mọ̀ sọ́ni ẹ̀yìn tí ìyá mùnáfíkì olórí burúkú báyìí náà bọ́dà ní ìsìn báyìí bá ṣe sọ ní sí pé ìtàn àfáà àgbà dàrú nísìn ara àwọn mùnáfíkì yóò mọ̀ bínú o wọ́n dọ̀tí àfáà àgbà sí ìtàn dàrú ká sọ òdodo ọ̀rọ̀ fúnra wa ká bára sọ tí ń dòdò ọ̀rọ̀ sí ìtàn yóò dàrú nísìn mo tún sálábàpàdé kílípù bí tí àfáà àgbà ti sọ wípé ní àwọn ti wọ 110 àwọn akéwù sì kọ́ àkọlẹ̀ kalẹ̀ wípé 105 ní bàbá 1905 ní wọ́n tàbá sọ ní sípé ìtàn dàrú o àwọn wàláì tàláì àwọn fáàrí wa ní wọ́n yẹ pẹ́rẹ́ wọn mùnáfíkì tó ti báyé yín jẹ́ náà nu irú ilẹ̀ máa ń dàgbà tẹ́bá tí wọ́n wà nípò kan ẹ wà máa dà nǹkan rú torí ẹ̀ lè sòdodo bẹ́ẹ̀ wà nípò kan bẹ́ẹ̀ irú yín bá jẹ ipò kan nínú ìlú ẹ̀ lè sòdodo ẹ̀ lè kojú abẹ́ ń kó bọ́dà gbogbo ìtàn tẹ̀ ń gbọ́ wa ara àwọn mùnáfíkì ń bẹ láyé o ó sì mẹ́láyé dì sí yín o tí sọ pé wọ́n bọ́ àwọn àfáà àgbà yìí o ṣé ètò lọ sọ àdó sí bàbá Muhammad Magazi lápò láti bí ọdún àti bí ọdún mẹ́rin nílẹ̀ yìí àbọ̀dún márùn nílẹ̀ yìí tó yẹ pé ọdọọdún làárọ̀ ṣé ẹ dájọ́ ń dòní ẹ̀yin àfáwọn yìí ṣé ẹ dájọ́ ẹni tó fi àdó sí bàbá Muhammad Magazi ṣé ẹ dájọ́ ṣé tọ́lọ̀ ìbá ti délẹ̀ ẹ wà láì ẹ ń fa sọ yìí lọ́ní yanni ẹ ń fa sọ àwọn àfáà yanni kí la fẹ́ mú bẹ́ẹ̀ ẹ̀yin ò ṣe dájọ́ gbogbo àbá ti ń bọ̀ wa ẹ̀ ṣe dájọ́ sọ́lọ́ ní kẹ́mẹ́ dájọ́ ni
ẹ̀dájọ́ náà lónìí ṣé bàbá múlùmọ́ káàdì ṣé wọ́n rí ìdájọ́ ṣé káàdì fúngbà yé wọn sáwọn náà rí ìdájọ́ bàbá ní mo fẹjọ́ sùn lọ ní ìrídàjọ́ mo fẹjọ́ sùn lẹ́kọ̀ọ́ ìrídàjọ́ mo fẹjọ́ sùn ní káàkiri mo wá dẹ̀ tí ń rojọ́ bàbá ní ìfẹjọ́ sùn mọ́ àwọn ọmọ òdòfún gbogbo ayé ti gba yọ̀ mọ́ gbọ́ báwa náà ṣe gbogbo àti gba yé ń gbọ́ yìí ẹ̀yin múnáfíkì ọmọ kéwú tálẹ̀ bá rí ní sáìdì ọ̀dọ̀ àwọn pípù yìí sáìdì ọ̀dọ̀ àdàbí ni àbí màkàzí ni sáìdì ọ̀dọ̀ àdàbí ni àbí àwọn sùnmùrà ni tí wọ́n ṣe múnáfíkì orí bútẹ́ yìí ṣe àwọn àgbààgbà wọn sẹ́yìn ọ̀rọ̀ yìí báyìí nísìnyí ọ̀rọ̀ éjì àfa àgbà tó dàrú yìí títa wọn ti dàrú nítorí tán ti dàrú bí éjì bá ti dàrú gbogbo tán ti dàrú ẹgbàgbé lórí ẹ̀ bí éjì bá ti dàrú gbogbo ìtàn ti dàrú but àwọn táwọn sọ ní ìsinmi nísìnyí àti dára ìfihàn ọmọ kí lè fi sọ bàbá wa hamilu nàhálẹ́ mudiru markaz bàbá onílé márùn kí lè fi sọ dọ̀tà sẹ́mi tó lòdòdó ọ̀rọ̀ tí wọ́n sọ ní ṣé o jackman kí lè fi dọ̀tà lọ́dọ̀ yín sẹ́mi tó lòdòdó tí wọ́n sọ ní ẹni ká máa sọ dodo kó ní kíkọ́ jẹ́ ìyàn rẹ lọ́dọ̀ ẹ̀yin zuluwàjẹ́ ẹ̀yìn àtàgbàgbà markazi àti ẹ̀yin rúndúrúndú tí wọ́n ti gbin munafiki sí yín lá tẹ́yìn náà wá ń jáde ẹ dákun ta ni ó dò déédéé pẹ̀lú Sheikh Adam tí ò ní dọ̀tá yín ẹ̀yìn àjáde ẹ wà lọ́wọ́ sọ pé aṣọ àtúnṣe wà láìka ọ̀fẹ́ dá lọ́dọ̀ àwọn àdàbí ọ̀fẹ́ dá lọ́dọ̀ àwọn markazi ó lè dájọ́ òdodo sí bọ́lọ̀ sínú ọ̀dájọ́ nù inú ilé ń dà lù náà nìyẹn náà àdó lásán ní sanfàdé sí bàbá múlùmọ́ lápò ṣé ẹ jáde kẹ́ ẹ sọ pé ní ìwọ yìí o ṣé lóòótọ́ ní fàdé sí wọn lápò àbọ̀fàdé sí wọn lápò ṣé ẹ bí rẹ bẹ́ẹ̀ ṣé gbogbo àwọn èèyàn náà dìde ikọ̀ tí wọ́n dìde tí wọ́n lọ bá múlùmọ́ tí wọ́n lọ bá òun náà ṣé ẹ rí yẹn dídò ní. àbòsí àti múnáfíkì ti bá yẹn jẹ́ kì í ṣe dandan kó fẹ́ ṣàtúnṣe tí wọ́n lọ bá gbé àrọ̀bá kátó ṣe fílẹ̀ àwọn àgbàgbà tí wọ́n dákẹ́ nísìnyí wọn sọ̀rọ̀ nísìnyí àti mọ̀bí tí wọ́n fì sí láwọn àgbàgbà markazi ìgbà tí ọ̀rọ̀ àwọn ọmọ olùkọ́ àgbákò tí wọ́n da arábìtà láàmú àti ọba amúgbó tí wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní da arábìtà láàmú tó sọ̀rọ̀ sí gbogbo àwọn àfàgbàgbà tó ní Sheikh Adam wọ́n fẹ́ẹ̀lì ni wọ́n ṣé bí àṣẹ́wù Zaituni nìkan ló jáde nínú gbogbo àgbàgbà markazi ṣé bí ẹja kẹ́ síbẹ̀ ni lẹ́yìn ọmọ kéwù burúkú yìí èyí sọ ọmọ kéwù lẹ́yìn Sheikh Adam aláburú ẹ̀dá ni èmi ọ̀ sọ fún yín èmi ò mọ ọgbọ́n dìdì ní ẹni sọ followers orí ẹ̀ ti dàrú wàhálà orí ẹ̀ ti gbálẹ̀ mo fọlọ́ múra sí èmi followers owó wàláhì tàláhì mo fọ ọba tó nínú ebúra lẹ́yìn kí n ṣe fídíò lórí fóònù ìmọ̀ fóònù lò ìmọ̀ mi lórí fóònù mọ́ ẹ̀yin ọmọ òfò burúkú yìí lẹ́yìn Sheikh Zaituni tó jáde láwọn àgbà markazi tó jáde tí wọ́n sọ̀rọ̀ ẹ̀yin munafiki ṣé bí àwọn tí wọ́n bẹ ní tí wọ́n da rábìtà àti Sheikh Adam dára ṣé bí ọ̀rẹ́ yín ni wọ́n tí wọ́n jáde wàláhì tàláhì kí ni sáà ń fẹ́ jẹ lérè ṣé káwọ́ òyìn ràn kẹ́ ẹ̀ bá lẹ́gẹ̀sì Sheikh Adam jẹ káàmọ̀ òyìn ràn tẹ́yìn bá mọ̀ pé ẹ̀ lè dìfẹ́ ní Sheikh Adam ẹ fẹ́ dá lọ́dọ̀ àwọn tọ̀hún ẹ sì fẹ́ dá ní ilé ẹ máa bá munafiki ní káàkiri ṣe àná Muhammad sallallahu alaihi wasallam bá nàbí ṣe dá níwà tó ṣe gbà ilọ́ fẹ́ràn rẹ̀ tèmi tó dòdò tó gbé dání náà gbógun ti ẹ máa sọ kẹ́kẹ́kẹ́ bá dẹni rẹ̀ àwọn munafiki ò lẹ́yìn rí bí irú yín láàrin tí wọ́n mẹ́wọ̀n ṣé gbogbo àwọn àgbàgbà yín náà mọ̀ ìgbé ní ọ̀rọ̀ èjì àfa àgbà yìí ti dàrú gbogbo àwọn àgbàgbà wọn mọ̀ o ta ló kọjá nínú wọn ìgbà tó ọ̀rọ̀ ṣẹlẹ̀ njọ́sí tí èyí bàbá ègùn Al-Adabi bàbá ègùn yẹn tó ti dẹni yẹpẹrẹ nínú ayé òun tó parọ́ mọ́ Sheikh Adam tó ní wàláhì tàláhì ìpìlẹ̀ kéwọn àdàbí ni bàbá múlùmọ́ markazi nínú òjò tutù àdámọ́lá yàtọ̀ ọ̀dàlátọ̀ ní bàbá múlùmọ́ markazi jáde wọ́n ní kò ní báyìí wọ́n ti tẹ àdírẹ́sì ẹ̀ gbogbo àwọn kéwù náà jáde àgbétàn jáde ìtàn Sheikh Adam bí wọ́n ṣe kéwù gbogbo wa náà jáde ẹ̀yin báyìí ṣe jáde nígbà náà ẹ̀yin munafiki àwọn àgbàgbà munafiki markazi ayé ti mọ̀ yín náà wọ́n láyé ti mọ̀ yín ẹ mọ̀ sọ wípé ní àwa yasa àbí à ń dìfẹ́ǹdì àfáwa torí náà wọ́n ń dọ̀tí àwọn kíníkan wọ́n ní kíníkan ọmọ kíníkan àṣekì Yahya Murtado babalágodi rahimahullah Sheikh Adam tí etí yín di ẹ̀ ìgbọ́dọ̀ Sheikh Adam bàbá ní àfáyà yá yìí èmi ò lè pè mí láti pé o wọ́n ní ìrìnà kọ́ yájú sẹ́nì kankan ṣùgbọ́n tó bá yẹ kó ṣe tí ó bá ṣe máa sọ pé ọmọ rẹ̀ ní ọjọ́ ní ọjọ́ bàbá rẹ̀ tó bá ní kí lòun ṣe lọ́ máa wà bàbá ní tó bá wà tán ọ̀káre so kò sí ọmọ kéwúre tí wọ́n máa bọ́ sọ yìí lára àfáà rẹ̀ tó wà dákẹ́ tó wà nítorí pé lọ́sọ̀rọ̀ lẹ́nu kó lè bá dẹni rẹ níbí kó lè bá dẹni rẹ lọ́run akí àfáà kàkàkín ọlọ́run darí yín pẹ́ ṣéwù kàkàkín akíyín so ẹ̀yin lẹ́ da ìlú ẹ̀yin lẹ́ jẹ́ ká lójú tó ọ̀rọ̀ yìí bí kankan bá ṣẹlẹ̀ ẹ fẹ́ dẹni rẹ kẹmẹ́ bàjẹ́ nbí kẹmẹ́ bàjẹ́ lọ́run kàkàkínu ọlọ́run ló mọ iye ọ̀tá tí kàkàkín ní nítorí òdodo ṣé nítorí kí lọ́run ọmọ bàjẹ́ pẹ̀lú àbùkù tó fi kọ́ bá lọ́rin ní kàkàkín fi dẹni bú ẹ̀yin báyìí sẹ́bẹ̀ yìí lẹ́ ń padà lọ di ọ̀rẹ́ àwọn aláburú tí wọ́n bọ́ sọ lára ọba lọ́rin tí wọ́n bọ́ sọ lára ìmọ̀mù lọ́rin ẹ̀ dá wàlẹ́ èèyàn burúkú ni ẹ̀ sì ní àbáyé sòdodo ọ̀rọ̀ ni ẹ̀ sì ní àbáyé sọ ẹ̀fẹ́ gbà ni ok kí ni Sheikh Adam ṣe fún yín pé kẹsà relegate ẹ̀ kẹ relegate Sheikh Adam kẹ yẹyẹ rẹ̀ eré Sheikh Adam lẹ̀ ń sá ayẹyẹ rẹ̀ á downgrade díẹ̀ ẹ wà àbùkù tó wá kan àfàgbà nísìnyí àbùkù kan àfàgbà yìí ìwé ọjọ́ ìbí wọn ó ti rújú kò síbi tẹ́lẹ̀ gbé lágbàáyé mẹ́tọ́ lè gbà lọ́wọ́ yín mọ́ gbogbo àti àtikọ́ project lé lórí mo sọ́ọ̀rì fún yín gan project rẹ̀ dèrèdè lẹ́kọ́ ìwọ tó bá ṣe tó fi gba masters ó yẹ kí wọ́n gba masters lọ́wọ́ rẹ̀ ìwọ tó bá ṣe tó fi gba doctorate kí wọ́n tó history bàbá lọ́kọ́ history àfàgbà lọ́kọ́ ló fi gba doctorate ló gba phd rẹ̀ kí wọ́n gba phd lọ́wọ́ rẹ̀ kí wọ́n fàyà
tó gbé ìtàn tí ò fẹsẹ̀ nílẹ̀ lọ sí project lé lórí ìtàn tí ò fẹsẹ̀ nílẹ̀ ṣé Ibrahim Àkànó ìtàn tí ò fẹsẹ̀ nílẹ̀ lẹ́sẹ̀ project lé lórí ẹni tó bá jẹ́ tó wá sọ ẹ bá sọ lẹ́ni bí ẹ̀yin àgbààgbà mọ̀nìkà sí ìbáyìí ẹ̀ ìsèyàn rẹ̀ lẹ́yìn tẹ́sẹ̀ mùnáfíkì ni mo bá wí o mi ò sọ yẹn tẹ́ tó ti bàbá mùdúmọ́ gáàsì o lọ́sàn-án lóru o ẹ̀yin ò sí mẹ́ o but àwọn tọ́rọ̀ yìí kàn wọ́n ti mara wọn ṣé ẹ̀yin rí kanu wọn rí tí ń ṣe mùnáfíkì orí ibú tẹ́yìn ṣe láàrin àwọn olórogún wa ẹ̀yin náà lẹ́mọ̀ bú àfáà yín ẹ̀yin náà lẹ́mọ̀ tó àṣírí àfáà yín ẹ̀yin náà lẹ́mọ̀ yẹ̀yẹ́ àfáà yín ẹ̀yin náà lẹ́mọ̀ yẹ̀yẹ́ àlífà àfáà yín tí ń ṣe bàbá mùdúmọ́ gáàsì ẹ̀ dá o àwárí àwọn ọmọ kékeré náà táwọn náà ti wá wọnú sáfù yẹn àwọn náà ti wá bẹ̀rẹ̀ sí wàláìtàláì fígọ̀ ni wọ́n jẹ́ fún wa wàláìtàláì káwọn máa dáwọn ọmọ kan káwọn máa sọ ẹgbẹ́ ni wàláìtàláì ṣé ká dáhùn sọ kíní kan náà dandan gbádùn mùnáfíkì ti báyé yín jẹ́ so bọ́rọ̀ ṣe jẹ́nu àwọn ò ní gbà kẹ yẹyẹ Sheikh Adam káwọn máa wò yín ran torí pé kí nǹkan má bàa bàjẹ́ rárá o ẹ̀yin òkun láti nǹkan bàjẹ́ láti yẹpẹrẹ Sheikh Adam bàbá sì ti dọkumẹ́ntì gbogbo history life fún wa kalẹ̀ gẹ́gẹ́ bí afáwà Jackman ṣe kà fún wa ní òjò kọ́wọ́ bàjẹ́ ọkàn ṣùgbọ́n titi yín báyìí nísìnyí ẹ̀yin sẹ́rẹ́ sí yín ta bẹ́ẹ̀ sí yín ta ojú òsì máa ti yàn ojú ọmọ ìgbà yẹn ti fún yín pé bó ni gbèsè ayé àfa àgbà ṣe wá rí báyìí láàrin àfa àgbà àtàfà àtọkọ wọn ń kéwù ọdún mẹ́sàn-án níbẹ̀ láàrin wọn tó ẹgbẹ́ akọ́dún tó ń tàfà àgbà sọ o wípé àwọn ti wọ ọgọ́fà ọdún o ọdún mẹ́sàn-án níbẹ̀ láàrin pẹ̀lú àfa wọn so gbogbo nǹkan àwọn èèyàn sì pa nǹkan lé lórí òun náà ní 1905 ṣé bá ṣe tọ́jú sí pé ó dàrú ní ìsinmi nísìnyí ìwọ jáde kọ́ wá proof mi wrong pé kò dàrú jáde tó bá tó bẹ́ẹ̀ ìwọ tó ń sọ wípé ní wàláìtàláì wọ́n bọ́ sọ lára àwọn afá jáde kí wọ́n bá bí ọ̀dà kọ́ wá sọ pé kò dàrú kọ́ fọwọ́ mú kan kọ́ sọ pé eléyìí gẹ́gẹ́ ní authentic gbogbo àwọn tí afáwa sí ṣèkà fún wa tí wọ́n lọ sí interview fún bàbá tí wọ́n sọ wípé ní 1905 or 1906 or 1907 gbogbo àwọn wọ̀nyẹn àwọn tí wọ́n ní sí kọ̀ sí afágbà tí wọ́n jọ máa kéwu wọn direct síbi proof yẹn wà lẹ̀ afágbà gan wá padà wá jáde nísìnyí tí gẹ́gẹ́ according to clip wọn tí mo rí wípé tọ̀ wá hotel ọgọ́fà ọdún ogógún márùn òun lọ́gọ́rùn kan káwá fi mẹ́wàá fi kún èwo ni káwá dìbò mẹ́ bá ṣe wá sọ ní pé ó ti dàrú báyìí nísìnyí wọ́n á jáde wà láìláì ọ̀dàrú náà tí ìpìlẹ̀ bá sì ti dàrú gbogbo òkè náà ti dàrú nù ẹgbàgbé lórí ẹ o so fún di eléyìí gbogbo ẹni tẹ́ ẹ ṣe mùnáfìkì àwọn onígbọ́dọ̀ sí yín lẹ́nu o níta ń ṣe àsìní dádúró hátà yọmọ kìyàmà tẹ́ ẹ bá ti ń parọ́ àbẹ́yìn yẹ̀yẹ́ Sheikh Adam àwọn ọmọ jáde sí yín no matter àwọn ọgbọ́n tí olùkọ́ ń tọ̀ wọ́n lè jẹ́ so àwọn references tá a mú kalẹ̀ fún yín pé nítọ̀ àwọn tí wọ́n fẹ́ bá ṣe Sheikh Adam jẹ́ àgbàgbà màkà sí ọlájáde lẹ́yìn ṣé òṣèlú nìkan tàbí jáde láwọn àgbàgbà ṣé o máa ń fà lùtí ṣebí àdámọ́lá yàtọ̀ ọ̀dà ṣebí ẹ sọ bàbá òǹdí ọ̀tá ni ẹ sọ́dọ̀ ọ̀tá náà torí pé ní wọ́n sá dùn pé àbùkù oníkan Sheikh Adam àbùkù oníkan bàbá Mudu Markaz ọlọ́run bàbá Mudu Markaz ọlọ́run jáde wọn pẹ́ ìwọ tó bá ti tọ́jú ìtàn rẹ títàn rẹ bá ti dàrú ayé rẹ ti dàrú nù o wọ́n máa sọ kí n kan lórí sóbí pé tó tọ́jú ọmọlúwàbí rẹ o ẹnu ọkọ rẹ bá ti bàjẹ́ ayé rẹ ti bàjẹ́ nù o so kò sí síkọ̀ fún wa mọ́ lára hayatu àfàgbà ìsẹ̀yìn àfàgbà gbogbo tábà ń gbọ́ mẹ́rin sí wọn àlebára lé mọ́ mo ti jẹ́nu ni wọ́n fi sọ ní Sheikh Adam sọ pé ní laysa bi insanin wala akilin man lam ya'in ta'rifi sadrihi wa man wa ta'rifa man qablahu adofan amara ila umrihi kese èyàn keso nla kai man lam ya'in ta'rifi sadrihi ìwọ tó ọmọjọ́ tí wọ́n bí ọ ọjọ́ tí wọ́n bí ọ dàrú ọmọdé tí wọ́n bí ọmọ ó wá ń contradict ara wọn wọ́n laysa bi insanin wala akilin wà máa ń wà á ta àyíhà máa ń kọ́ bí làhú ìwọ tó bá lọ wo hayatu Maulana Sheikh Adam tí ò dàrú láti gbà tí wọ́n ti bí wọn títí tí bàbá fi kú rahimahullah tí ò dàrú ẹ rí i pé ní wọ́n ń sin bàbá mọ́ àwọn sáfù àwọn ẹni jọ̀hún títà wọn ò dàrú ìtàn náà mọ́ dàrú ìtàn àwọn ẹni ọlọ́run ò dàrú ìtàn náà Musa ò dàrú ìtàn Isa ò dàrú ọlọ́run sọ gbogbo àṣánù lòkọ̀ sọ́ọ̀sì ọlọ́run ròyìn wọn ara sáfù yẹn ni bàbá Sheikh Adam wa ìwọ náà lọ wò ṣé sáfù bẹ́ẹ̀ làfà tiẹ̀ náà wà táwa ń sọ tẹ́wa ń sọ díjà tẹ́wa ń sọ tẹ́wa ń sọ pé wọ́n yẹ pé àwọn àfà ẹ máa ibi tọ́rọ̀ bá sẹ̀ sí ẹ máa sọ ibi tọ́rọ̀ bá wà òun ló jẹ́ kọ́rọ̀ ọmọ yanjú kẹ́ máa bọ́ sábẹ́ àbòsí bẹ́ẹ̀ wàlẹ́tàlá kí ló má bàa ṣe kíníkan kí ló má bàa ṣe kíníkan ni alábòsí nìyí bàbá Mudu Markaz sì parí ọ̀rọ̀ wọ́n ní Ìlọrin wọ́n máa ṣe kíni wọ́n máa ń parí ìjà ni wọ́n máa ń lájà ni wọ́n máa ń lájà ni wọ́n parí ìjà ẹ wà tó ń lọ ti sọ fún yín ṣe eléyìí nísìnyí ẹ sọ pé ẹ̀mẹ́ntọ́ sí àìdá ẹ̀mẹ́ntọ́ sí àìdá nínú ọ̀rọ̀ sí bẹ́lẹ̀ ọ̀rọ̀ yéjì yìí ṣe gbogbo yín tẹ̀ ń gbọ́ wa lọ́sàn-án lóru ẹ̀mẹ́ntọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tàlàyé ń pariwo rẹ̀ ṣé òun nìkan ló dá ṣe pẹ̀lú màsí àwọn àgbàgbà wọn nìyẹn wọ́n ti sọ bọ̀ ti pẹ́ ọlọ́run wa mọ̀mọ́ ọwọ́ pàṣẹ wọn ẹ má lè pa Sheikh Adam mọ́ o bẹ́ẹ̀ sì lè pa Sheikh Adam làbùkún kẹ́yìn o làṣírí yín tú ọ̀rẹ́ ń jẹ ní yẹpẹrẹ nínú ayé o ẹ̀yin náà bẹ́ẹ̀ sì yẹpẹrẹ bàbá ń bàbá ẹ bẹ́ẹ̀ sọ bàbá ń bàbá di ẹni títà wá dojúrú. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.
jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe, fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.